Hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run bí a ti ń tẹ̀síwájú nínú ìrìn àjò ọdún yìí. Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ láti rí ìsinmi mìíràn. A ó bẹ̀rẹ̀ sí ti àárọ̀ yìí ní orúkọ Ọlọ́run Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Nígbà tí a máa kọ ní òwe ìjọ àbúrò ìkúsì orin 84 in 84. Wọn kò sinmi ní ọ̀sán àti ní òru wípé mímọ́ 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 Olúwa Ọlọ́run Olódùmarè, mímọ́ 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 Olódùmarè, ní kùtùkùtù ni ìwọ ó gbọ́ orin wa. Jésù Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ agbẹ́yìnga àyìnlógún fún ọjọ́ ìsinmi tòní èyí tí ẹ̀túnmú wa rí ní àyè àti àlàáfíà agbẹ́yìnga lọ́pọ̀lọpọ̀ torí pé ẹ wà ní ìhà tiwa ẹ ò fi wá sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan torí pé ẹ dára sí wa ní orúkọ Jésù gba ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìyìn náà olùwàjò ṣe ìtẹ́wọ́gbà Ọlọ́run ayé ìjìnlẹ̀ ìfẹ́ bí a ti ń tẹ̀ ẹ́ síwájú nínú ìsìn tòní ẹ̀mí mọ́ dára rẹ pọ̀ mọ́ wa ẹ̀mí mọ́ fi ara rẹ hàn wá Olúwa jẹ́ ká rí ọ nínú àdúrà nínú ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù Olúwa fi ara rẹ hàn níparí ohun gbogbo ní àárọ̀ yìí káláyọ̀ káyé lógun ní orúkọ Jésù Kristi
Olúwa wa. I'm reading from the book of Matthew. Matthew chapter 6. I'm reading from verse 7 through 13. Matthew chapter 6, reading from verse 7 through 13. À ń kà láti inú ìwé ìrere ti Matthew orí kẹfà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní sí kẹtàlá. When you pray, don't talk on and on as people do who don't know God. They think God likes to hear long prayers. Don't be like them. Your Father knows what you need even before you ask. Now, you should pray like this. Our Father in heaven, help us to honor your name. Come and set up your kingdom, so that everyone on earth will obey you, as you have obeyed in heaven. Give us our food for today. Forgive us for doing wrong, as we forgive others. Verse 13, the last verse. Keep us from being tempted, and protect us from evil. Shall we pray? Father, in the name of Jesus. Amen. The Almighty God, we bless your name for yet another opportunity given to us to gather in your presence this morning. Lord, the hour has come to hear your word. As we want to hear your word, Lord, we pray you will speak to us in the name of Jesus. Amen. Especially in the language you will comprehend, Lord, speak to us in the name of Jesus. Amen. Our inner man, feed it with your word in the name of Jesus. Amen. Glory be to your name. Holy Spirit, this section, take control. In Jesus' name we pray. Amen. Praise the Lord. Hallelujah. And the passage read for us, Níbi tí a kà fún wa yìí, this contains the dialogues of our Lord Jesus Christ with his disciples. ó ní ṣe pẹ̀lú àjọrò àti àràsọ̀rọ̀ láàrin Jésù àtàwọn ọmọ ẹ̀yìn And rẹ̀. this message has started from chapter 5 of Matthew. A rí pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ó ṣe nínú ìwé Matthew orí And karùn-ún. it runs through chapter 7 of it. Ó sì ṣàn dé orí keje. But the emphasis this morning bordered on the teaching of our Lord Jesus Christ on how to pray. Ohun tí a ní láti ṣe lónìí ni pé ó tó lórí bí Jésù ṣe kọ́ ọ bí a ṣe máa gbàdúrà. Now Jesus was teaching them how to pray. Jésù kọ́ wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbàdúrà. From verse 7 to 13, he told them that anytime you want to pray, pray like this. Láti ẹsẹ̀ keje sí ìkẹtàlá pé nígbà ìgbà táyà máa fẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà nìyí. Recognize, acknowledging the Father in heaven. Kí a mọ̀ yí pé bàbá wa kan ó wà tó jókòó sí ọ̀run. Desire his kingdom to come. Kí ìjọba rẹ̀ kí ó dé. Reference him here on earth Kí a bọ̀wọ̀ fún ní ayé as they do in heaven. gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe fún ní ọ̀run. Then the petitions of the people in the world, those who know Christ, that give us our daily bread. Àwa ènìyàn tí a mọ bá ṣe ń ṣàròlé kí a sọ pé fún wa ní oúnjẹ òòjọ́ wa ní òní. Also forgive us our trespasses. Kí a sì dárí gbogbo àìṣedéédé wa àti ìkọ̀kọ̀ àti gbangba kó dáríjì wá. That line 13. Èyí tó ṣe ìkẹtàlá. That says keep us from temptation Èyí tó ṣe ẹsẹ̀ kẹta sọ pé gbà wá kúrò nínú ìdánwò. and protect us from evil. Kó sì yọ wá kúrò nínú ibi. This morning I will be speaking on a topic which says Ní òwúrọ̀ yìí, a máa sọ̀rọ̀ lórí àkòrí tí ó sọ wípé deliverance from the evil one. ìtúsílẹ̀ lọ́wọ́ ọ̀wọ́n níbí nì. Deliverance from the evil one. Ìdániníìdè kúrò lọ́wọ́ wọn òṣìkànnì. The evil one we are talking here this morning according to this text Àwọn níbí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ní àkọọ́lẹ̀ nínú ìwé is yìí. no other person than devil. Kò sí ẹlòmíràn bí kò ṣe Sàtánì. Yorùbá
Yorùbá people call it Satan. It's not referring to only the evil appearance around, but it's talking about the person, the harbinger of evil is fine. Kò ní ṣe pẹ̀lú nǹkan tí ẹni yẹn ṣe bẹ̀rù bí kò ṣe pé èròǹgbà tó wà nílẹ̀ tó wà fún kí ó tẹ́jú ti bí. This evil one is devil. Ẹni bí ni òun náà ni Sátánì. Why did Jesus Christ taught them to pray in this way? Kí ló fà á tí Jésù ṣe kọ́ wa bí a ṣe máa gbàdúrà lọ́nà yìí? People also want to do the will of God in heaven. Àwọn èèyàn fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run ní ọ̀run. Devil will not allow them. Sátánì kò gbà wọ́n ní àyè. People want their daily bread to be provided, but Satan make it difficult. Àwọn èèyàn fẹ́ kí a pèsè oúnjẹ òòjọ́ wọn fún wọn ṣùgbọ́n Sátánì kò gbà fún wọn. People don't want to be in problem, but Satan drag them to temptation and problem. Ọ̀pọ̀ ènìyàn wọn ò fẹ́ bọ́ sínú ìdánwò ṣùgbọ́n Sátánì ó wọ́ wọn tuurutu wọn ní ìdánwò lọ. Some people want to obey God, but Satan will not let them. Àwọn kan wà tí wọ́n ṣetán láti gba ti Ọlọ́run láti tẹ̀lé ìlànà tí Ọlọ́run ṣùgbọ́n Sátánì kò fún wọn lérò ọ̀fẹ́. And the main culprit in this text is the evil one, which is devil. Olórí ìjọrí ohun gbogbo tó wà níbí náà ni Sátánì ní ṣe èṣù. And that is why Jesus Christ tell them that when you are praying to Heavenly Father, tell him that he should deliver you from this evil one. Èrèdí ni Bíbélì fi sọ fún wa pé tí a bá fẹ́ gbàdúrà kí a wọ́n sọ pé kó gbà wá lọ́wọ́ àwọn ẹni bí ni. When we are talking about deliverance, Tá a bá sọ nípa ìtúsílẹ̀, it means to set free, ó ní láti ṣe nípa bó ṣe kúrò nínú ìgbèkùn, to set free from captivity, kúrò nínú ìgbèkùn àbí nínú ìdè, to be saved and rescued. láti sìn àti ìgbà. Then when we are talking about devil, Tá a bá sọ nípa Sátánì that tàbí is èṣù, the evil one in the context, tá a bá sọ nípa èṣù nínú ohun tá a sọ yìí, it means the personal supreme spirit of evil, ó ní ṣe pẹ̀lú agbára ìlòdì ní ènìyàn. often represented in Christian belief as the tempter. Ó tẹ̀ fi hàn wá pé olùdánniwò ni. Tempter of all mankind. Olùdán gbogbo ẹ̀dá ènìyàn wò ni. So devil is tempter of humankind. Sátánì jẹ́ olùdánniwò gbogbo ẹ̀dá ènìyàn tó wà ní ayé. Biblically is also the leader of all apostate angels. Nínú Bíbélì, òun jẹ́ olórí àwọn ẹni tó rán àwọn áńgẹ́lì tó ṣubú. And these days, people, when we are talking about evil, when we are talking about this devil, people mistaking this devil of Bible with the one we have maybe in our culture or in this terrestrial globe. Tí a bá wá ń sọ̀rọ̀ àbí tá a bá ń wo ìgbékalẹ̀ yìí, a rí pé àwọn èèyàn wọn wá ọtún Sátánì ìwé ẹni tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí èèyàn tí a lè rí. Now, the devil we are talking about this morning that Jesus taught his disciples to pray that God should deliver them from is not other person, is not ATR devil. Sátánì tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kì í ṣe ìta sọ pé ATR èṣù. African traditional religion devil. Kò ní ṣe pẹ̀lú àwọn bàbá àbí àwọn màmá tó ti wọ́n ẹgbẹ́ lọ. The African traditional religion devil is the devil that they get back to. Somebody conceived him, a woman conceived him, gave back to him, and he became a monster. Èṣù tí a ń sọ nípa ti adúláwọ̀ òun ni ẹni tí a bí, kì í ṣe ẹni tí a bí, èyí tí Sátánì tún gbé wọ̀ òun là ń sọ nípa rẹ̀. Now, his permanent location, the Asian devil, his permanent location is 3 junction. Àwọn ìta sọ pé ó ní ṣe pẹ̀lú adúláwọ̀, àwọn ló máa ń gbé oríta. But the biblical devil that Jesus taught his disciples that they should pray against is the one that roaming about the world. Sátánì ètí Bíbélì fi yé wa òun ni tó ń lọ káàkiri àgbáyé. Is the former archangel that was cast down. Òun ni olórí àwọn áńgẹ́lì ètí alẹ́jáde. Revelation chapter 12 verse 7 to 9 show us this. Ìwé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ keje ó sọ lè fún wa. Job chapter 1 verse 6 to 7 tells us this. Ìwé Jóòbù orí kẹfà Where are you coming from? níbo tí ń bọ̀ Sátánì? I'm coming from my to and fro in the world. Ó pọ̀ lẹ́yìn gbogbo ìrìnkèrindò rẹ̀ káàkiri àgbáńlá ayé. Not from 3 junction. Kì í ṣe àwọn tó wà lórí ìta mẹ́ta. This devil we are talking of that Jesus asked his devil to pray against is the prince of the world, the god of this world, the supreme ruler of darkness kingdom. Sátánì
Sátánì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe èyí tó ń lọ kì í ṣe èyí tó wà lórí ta bí kò ṣe èyí tó jẹ́ alágbára òkùnkùn olórí àwọn òkùnkùn gbogbo òun ni tá a sọ nípa rẹ̀. Ephesians chapter 2 verse 2 tells us that is the ruler in the sky. Ìwé Éfésù orí kejì ó sọ ma pé òun ni alákòóso. Second Corinthians chapter 4 verse 4 tells us that is the God of this world. Ìwé Tẹ̀sánọ́nì ó sọ ma pé òun ni olórí ayé yìí. John 14:30 tells us that he is the prince of the world. Ìwé Tàkàn ó sọ ma pé òun ni ọba ayé yìí. His major interest Ohun tí ó nínú sí is to divide God's kingdom by manipulating man's heart. òun ni pé láti jẹ́ kí ìjọba Ọlọ́run kó wà ní ìkòrò nípa wíwọ ọkàn àwọn ènìyàn. He wants to wrest the kingdom of God. He wants to divide it and carry the large crowd to his side. Ó fẹ́ wọnú ìjọba Ọlọ́run kó sì mú ọkàn àwọn èèyàn tó pọ̀ wá sí ọ̀dọ̀ tirẹ̀. Therefore, he engaged in many activities to draw people to his side. Nítorí èyí ó lo onírúurú ọ̀nà àti àlùmọ̀kọ́rọ́ yìí láti jẹ́ kí àwọn èèyàn kó wá sí ọ̀dọ̀ rẹ̀. Why? Because he knew that he has a short Kí time. ló fà á tó gbọ́ mọ̀ pé àkókò kúkúrú ni òun ní. Now, but thank to God, Ògùn fún ọdún kan. God has given us victory. Ọlọ́run fún wa ní ìṣẹ́gun lórí He has rẹ̀. already conquered this devil, this evil one. Ọlọ́run ti borí Sátánì And he yìí. has made his final destination to be lake of fire. Ó sì ti mú ibùgbé ayérayé rẹ̀ sínú ìjọba ọ̀nà káàdì. Revelation chapter 20 verse 10. Ìwé ìfihàn orí ogún Now, ẹsẹ̀ kẹwàá. If we are not saying, if we want to be delivered from this arch enemy of mankind, Tí a bá fẹ́ bọ́ lọ́wọ́ ọ̀táàní èyí tó ń kojú ẹ̀dá ènìyàn. yes, if we need to do some things, Tí a bá ní ohun kan láti ṣe, we have to know some things. a gbọ́dọ̀ mọ ohun kan. We must first of all know how this devil operates. A gbọ́dọ̀ mọ gbogbo ọgbọ́n àyíníke èyí tí Sátánì yìí lò. Then we will not stand our stand based on the revelation from the scripture. Àwa gbé ìdúró gẹ́gẹ́ bí ó ti wà nínú àgbékalẹ̀ nínú Bíbélì, àwa dúró tiri. Then we will be fortified against this Àwa devil. gbé agbára wọ̀ láti kojú rẹ̀. The work of devil. Iṣẹ́ òkùnkùn, iṣẹ́ Sátánì. Yes. It causes conflict, dispute, and enmity, even between God and mankind. Ó dá ọ̀tá sílẹ̀ láàrin èèyàn, pàápàá jọ láàrin Ọlọ́run àti ènìyàn. Between couples, Láàrin ìdílé, between cordial friends, láàrin àwọn ọ̀rẹ́ ọdún kòríkòsì méjì. even in the midst of God's people. Pàápàá jùlọ ó dá lọ́kùnrin sílẹ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run, èèyàn Ọlọ́run gbogbo. Genesis chapter 3 verse 9 to 10 tells us how he caused problem between God and the first parents. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí kẹta ó sọ fún wa gẹ́gẹ́ bí ó ṣe mú ìpínyà wá láàrin Ọlọ́run àti àwọn òbí wa àkọ́kọ́. And Genesis chapter 15 verse 36 to 48 tells us how he caused dispute and great conflict between the beloved, the ministers, the apostles of God, Paul and Barnabas. Bákan náà ló mú ìyapa kó wà láàrin àpọ́sítélì ìgbàanì àti àwọn Bárábà. Its activities also involve filling people's hearts up to oppose God's agenda. Ara àwọn ojúṣe rẹ̀ ni láti wọnú ọkàn ènìyàn láti lòdì sí ìlànà àti ìṣe Ọlọ́run. Ananias and Sapphira, Ananiya àti Sàfírà. Satan, this evil one, possess the heart and fill them up to fight against the program. Sàtánì yìí ó wọnú wọn láti ṣe lòdì sí ìlànà àti àṣẹ. Judas Iscariot, he was being filled up with this devil. Bákan náà ló wọnú Judas Iscariot láti ṣe ìlòdì sí Ọlọ́run. Not only that, he entered the mind of David and put David against God. Kì í ṣe yẹn nìkan, ojúṣe náà ni ó wọnú Dábìlì láti ṣe ìlòdì sí Ọlọ́run. Acts chapter 5 verse 1 to 4. Ìwé Iṣẹ́ àwọn Apọ́sítélì orí karùn-ún ẹsẹ̀ kìíní sí kẹrin. John chapter 13 verse 23 to 30. Ìwé Ìjọ́nù orí kẹta ẹsẹ̀ sí ọgbọ̀n. Then 1 Chronicles chapter 21 from verse 1 to 8. 1 Corinthians chapter We 21. will see how he manipulates people's heart to act against the agenda of God. A ó rí bó ṣe wọnú èèyàn láti ṣe ìlòdì sí èròǹgbà Ọlọ́run. His activities also involve hijacking innocent persons' hearts. Ara ojúṣe tó ń ṣe náà ni pé láti já ọkàn àwọn ènìyàn àwọn ìyàsọ́tọ̀ jàgbà And their personalities. àti ojúṣe wọn.
á sì lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́. Before somebody could be labeled a witch ká tó lè pèèyàn ní àjẹ́ or wizard oṣó or someone with familiar spirit, tàbí àwọn ẹlẹ́mìí òkùnkùn gbogbo. is he or her initial identity or the spirit inside him or her has been hijacked by somebody. ohun tó máa kọ́ ṣe ni pé ọkàn ẹnìyẹn tó jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí á kọ́ mu kúrò kí wọ́n bá lè ráyè wọnú rẹ̀. He does this on two bases, temporarily and permanently. ó ń ṣe léyìí ní ìhà kejì ní kíákíá tàbí ní ọjọ́ pípẹ́. Temporarily, as we see in the life of Peter. gẹ́gẹ́ bí ètí a rí ní òrèkóòrè gẹ́gẹ́ nígbà yẹn. Peter was the one who Pétérù. who gave the absolute answer to Jesus Christ's question. In Matthew chapter 6, that you are the Christ, the Son of God. Pétérù ẹni tó ń dáhùn ìbéèrè tí Jésù bá béèrè láwọn àpọ́sítélì tó dá a lóhùn. But not quite long in the same chapter. láìpẹ́ láì jìnnà ní orí yẹn kan náà. Devil hijacked his personality, and no wonder Jesus referred to Peter as Satan. Get him behind me. Sátánì ó wọnú Pétérù ní àkókò kúkúrú yẹn èrèdí ni tíyẹ sọ pé mo bá wí Sátánì. Yes. Then on permanent basis, tá a bá sọ̀rọ̀ ní tẹlọ́jọ́ gbọ́ọ́rọ́. like the man of Gadara, that madman. gẹ́gẹ́ bí wèrè ara Gádárà nì. Yes, he has been there for long. ó ti wà ń bẹ̀ láti ọjọ́ pípẹ́ wá. Only with the intervention of Jesus, he would have died being a madman. tó o bá jẹ́ ìdásí Jésù ni ìbá kú gẹ́gẹ́ bí aṣiwèrè. Matthew chapter 16, verse 21 to 23, when we get home, or at our conference, let us read. kájẹ̀ká tí a bá wà ní ilé wa. Mark chapter 5, verse 1 to 10. Acts of Apostolic chapter 16, verse 16 to 18. àwọn ibi tá a ti lè rí àwọn ẹsẹ̀ yẹn nìyí. Not only that, iṣẹ́ yẹn nìkan. yes, he regularly deletes God's word from the heart of believer. ní ìgbàkúgbà ló ń pa ètò àti ọ̀rọ̀ Ọlọ́run rẹ́kò nínú ọkàn ènìyàn. The message will come, the seed will be sown into man's heart, the believer heart. But not by now, they will forget. Why? The evil one has come down and snatched it away. ní ìgbà tí àwọn àyànfẹ́ bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ yẹn á ní èso náà yé wọn ṣùgbọ́n Sátánì á wá á sì bẹ̀rẹ̀ sí ní pa èso yẹn rẹ́kò ní ọkàn And that is wọn. why we have to be careful. èrèdí nìta ní láti wà ní ìmúrasílẹ̀. As a crew, we are in a period of difficulties all over the world. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé a wà nínú ìgbà ewu káàkiri But àgbáńlá ayé. Jesus has predicted this for us long time before. Jésù ti sọ léyìí fún wa láti ìgbà pípẹ́ wá. The scripture has foretold all this. ìwé mímọ́ ti sọ àsọtẹ́lẹ̀. But devil has played against our mind by snatching the word of God so that we will not remember the absolute word of God. Sátánì ó ti wọnú wa kò jẹ́ kí a fi gbogbo kan yẹn sẹ́kàn mọ́. I pray this morning that Lord will deliver us from the clutch of devil in the name of Jesus. Ìgbàgbọ́ ló ń bọ̀ yóò wá yóò gbà kó nínú gbogbo ìdẹ́kun Sátánì. Matthew chapter 13 verse 19. We can get that one from the passage. A lè rí yẹn nínú ibi tí a kà fún wa. Now, how to be delivered? If you and I want to be delivered from this devil, Bí a ṣe lè gbà wá sílẹ̀ lọ́wọ́ Sátánì yìí. number one, to be delivered from this arch enemy of mankind, Tí a bá fẹ́ bọ́ kúrò nínú ọ̀tá ènìyàn yìí. you and I need to understand that Ìwọ àti ẹni a the gbọ́dọ̀ jẹ́ kí Satan's èyí scheme. gbogbo èròǹgbà àti àyíníkẹ́ rẹ̀. You must know how Satan operates A gbọ́dọ̀ mọ gbogbo ọ̀nà tí Sátánì gbà láti so ṣiṣẹ́ ibi rẹ̀. that you will not fall into his schemes. Kí a má bàa bọ́ sínú ìdánwò rẹ̀. 2 Corinthians chapter 2 verse 11. Ìwé Kọ́ríńtì kejì. Paul was telling the brethren that we are not ignorant of the scheme of Satan. Pọ́ọ̀lù ó sọ fún àwọn ará pé àwa kò gbọ́dọ̀ má kíyèsí gbogbo àyíkéyìí Sátánì. So you must be conscious. A gbọ́dọ̀ wà ní ìmúrasílẹ̀. If we have you to decide that this one is from Satan and this is where it's leading me to. Láti lè gbé ìrìyẹ̀ wò pé Sátánì lélẹ̀ ibi tó ń gbẹ̀yàn lọ lélẹ̀ yìí. Number 2, Èkejì, you must resist him. o gbọ́dọ̀ sá fún. You have to resist him. O gbọ́dọ̀ dojú ìjà kọ. You and I have to resist the O devil. gbọ́dọ̀ dojú ìjà kọ Sátánì. The provision is in the word of God. Ó wà nínú ìwé Bíbélì He bẹ́ẹ̀. asks us to resist this. Ó ní ká dojú ìjà kọ Sátánì. James chapter 4 verse 7. How can we resist this devil? Bọ́lá ṣe lè dojú kọ. You and I can only resist devil through holiness and righteous life living. A gbọ́dọ̀ dojú kọ Sátánì nípa gbígbà ayé ìwà mímọ́ àti ìrìn dédé. If you
kojú rẹ̀ kò ní fi If you are not righteous, you will not have the clean hand that Psalm 24 refers to. So it will be difficult for you to resist devil. tó o bá sí ní ọwọ́ mímọ́ o lè ní gẹ́gẹ́ bá a ti kọ sílẹ̀ nínú ìwé sáàmù orí kẹrìnlélógún gẹ́gẹ́ bí ẹni tí ó ní ọwọ́ mímọ́. To be delivered from this devil, kí a bá lè tó ọ́sẹ̀ lọ́wọ́ sàtánì. number 3, ìkẹta you have to rebuke him. o gbọ́dọ̀ bá a wí. How? báwo ni. With the name of Jesus. ní orúkọ Jésù. With the name of Jesus. ní orúkọ Jésù. Nothing in the world fears devil than the name of Jesus. kò sí ohun kan tó wà láyé tó jẹ́ tí sàtánì bẹ̀rù bí kò ṣe orúkọ Jésù nìkan ṣoṣo. Nothing in the world scared him like the name of Jesus. kò sí ohun tó ń bà sàtánì lẹ́rù bí kò ṣe orúkọ Jésù nìkan ṣo. So, nítorí ìdí èyí. this name must always be in your mouth. orúkọ yìí gbọ́dọ̀ wà ní ẹnu rẹ ní ìgbà gbogbo. And the moment you discover the scheme of devil is scheming, that devil is coming through this person or is coming this way, you must shout at them. ní ìwọ̀n tí ó bá ti lè di pé sàtánì lé o ó ti ṣiṣẹ́ o gbọ́dọ̀ bá wí lẹ́sẹ̀kẹsẹ̀. Jude verse 9. ìwé Júdà. When the angel of God Michael could not prevail over devil, nígbà tí áńgẹ́lì ní àmì the only thing they could do is that the Lord rebuke you. ohun tá a fẹ́ lè pé Olúwa bá wí And that's all. Devil submitted to them. lẹ́sẹ̀kẹsẹ̀. Not only that, Zechariah chapter 3 verse 2. ìwé Sẹkáríà chapter 2 verse 2. The priest of God, ìránṣẹ́ Ọlọ́run alààyè. Satan stood by him like this. sàtánì ó dúró dáná rẹ̀. He want to end his journey. ó fẹ́ pa ìrìnàjò rẹ̀ rẹ́. But thank God for quick intervention. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdásí ọ̀tàkì wá. He was removed. a sì bá a wí. And victory became that of Joshua the priest. ìtúsílẹ̀ sì jẹ́ ti ìránṣẹ́ Ọlọ́run. Yes. You and I need to take cover in the blood and the death of Jesus Christ. èmi àti ìwọ a gbọ́dọ̀ wà ní abẹ́ ìṣàkóso ẹ̀jẹ̀ Jésù. Devil will not want you to free for life. Jésù kò ní fẹ́ sàtánì kò ní fẹ́ kí o wà ní ìṣúsẹ̀ títí ayé. This evil one will not want you to free and enjoy your every benefit in the God's kingdom. sàtánì ni kò ní fẹ́ kí o jẹ àǹfààní tó wà nínú ìjọba Ọlọ́run. Therefore, if you have victory today, you must continually take it cover in the blood of Jesus and his death. tí o bá ní ìtúsílẹ̀ lónìí o gbọ́dọ̀ máa wà ní abẹ́ oore ọ̀fẹ́ ẹ̀jẹ̀ Jésù àti orúkọ Jésù. Revelation chapter 12 verse 11, Hebrews chapter 2 verse 14 through 15. a lè rí gbogbo èyí níbi tí ẹsẹ̀ tí a They dárúkọ yìí. overcome this dragon by the blood of the Lamb. a sì borí dágónì nípa ìjọ̀dá àgùntàn. Now, you have to start dancing to his music. o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ orin ti Ọlọ́run. You have to stop dancing to Satan music. o gbọ́dọ̀ kọ̀ láti máa jó sí orin ti sàtánì. Stop executing Satan agenda. kí ẹ má bàa ran sàtánì lọ́wọ́ láti máa mú ìrèǹgbà rẹ̀ wá sí ìṣe. Never you give him space or time. má in sì your life. fún sàtánì láàyè yálà ìṣẹ́jú kan ní Many ọ̀sẹ̀ kan. are Christians, but they are toiling with devils, devil idea, devil business, and no wonder devil will not live their life. ọ̀pọ̀ jẹ́ kìrìsìtẹ́nì lóòótọ́ ṣùgbọ́n wọ́n rìn ní bèbè sàtánì ohun tí sàtánì ń fẹ́ òun làwọn bá wọn ṣe sàtánì lè tán sílẹ̀. Stop dancing to his music. a gbọ́dọ̀ kọ̀ láti máa jó ijó sàtánì. Ephesians chapter 4 verse 25 to 27. Éfésù orí kẹrin. It's an admonition for us that we should stop living the way devil wants us to live and that. wọ́n gbà wá níyànjú pé a gbọ́dọ̀ sá fún ọ̀nà tí sàtánì fẹ́ kí a máa gbé ìgbé ayé wa. Lastly, understanding and utilizing God's word. a gbọ́dọ̀ ní òye ọ̀rọ̀ Ọlọ́run àti máa fi ọ̀rọ̀ Ọlọ́run sí ìṣe. What Jesus used to overcome this evil one when he came to him, ọ̀rọ̀ Ọlọ́run ni Jésù lò láti borí sàtánì nígbà tí sàtánì wá it bá. was the word of God. ọ̀rọ̀ Ọlọ́run ni ó lò. Matthew chapter 4 verse 4. ìwé Mátì orí kẹrin ẹsẹ̀ kẹrin. Verse 4, verse 7, verse 10. ẹsẹ̀ kẹrin ìkeje àti ìkẹwàá. Jesus was like telling him that it is written, you must not tempt the Lord your God. Jésù sọ fún pé ọ̀gbẹ́ni o lè tó ní Ọlọ́run rẹ wo. You must not bow down for any other thing. o gbọ́dọ̀ tẹríba fún ẹnikẹ́ni bí kò ṣe Ọlọ́run nìkan ṣoṣo. Get thee behind me. ọ̀pọ̀ padà lẹ́yìn ní sàtánì. You as a child of God, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́. this provision is for you and I. èròǹgbà yóò wà fún wa àti èmi. You must make use of the word of God. o gbọ́dọ̀ mú ọ̀rọ̀ Ọlọ́run lókùnkùn kó sì máa lò lóòrèkóòrè. Are you being tempted today by devil? ǹjẹ́ a ń dánwò lónìí nípa
nípasẹ̀ jẹ́ in Sátánì. your place of work or in your marriage. Níbi iṣẹ́ rẹ tàbí nínú ìdílé rẹ. Or devil has filled the heart of somebody to work against you or your Tàbí progress. Sátánì ti wọ náà lọ́kùn láti ṣe ìlòdì sí ọ. Are you yourself, are you being manipulated by the thought that is coming out from your mind? Tàbí ìwọ́gbọ́ fún ara rẹ Sátánì ti wọnú rẹ ó ti yé èròǹgbà rẹ padà. The will of Jesus for you is that you be delivered from devil. Èròǹgbà Jésù fún ọ ni pé a ó gbà á kúrò lọ́wọ́ So Sátánì. all you need to do is to stand up and call the name of Jesus. Ohun tó ní láti ṣe pé kí o dìde jókòó sí orúkọ Jésù. You must certainly take cover in the blood of Jesus. That is Gbọ́dọ̀ there. wà ní abẹ́ ààbò orúkọ You Jésù. must know what the scripture says of you, says about you, and use it to fight this devil Mo back. gbọ́dọ̀ mọ ohun tí ọ̀rọ̀ mi ìwé mímọ́ sọ nípa rẹ àti nípa Sátánì kó sì lò ó gẹ́gẹ́ bó ṣe kò lò ó. Then you will have victory. Nígbà náà ni ó ní ìṣẹ́gun. Victory is mine. Victory is mine. Ìṣẹ́gun ní tèmi. Ìṣẹ́gun tèmi. Victory today is mine. Ìṣẹ́gun lónìí ní ti tèmi. In the name of Jesus. Ní orúkọ Jésù. Shame to devil. Ẹ̀tọ́ ni fún Sátánì. Victory today is mine. Ìṣẹ́gun lónìí ni fún mi. Shall we be on our feet? Jáde dúró lẹ́sẹ̀ The wa. few at home, bow down your head. Gbogbo àwọn táwọn ilé jáwé tẹ́lẹ̀. Call the name of Jesus one Ọ̀dà time. orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. The grip of devil, this evil one, is all over my life. Gbogbo èròǹgbà Sátánì ní Grip, gbogbo grip, ayé. grip. Gbogbo ìdìmọ̀ òkùnkùn náà ayé mi. It's all over my family. Nínú gbogbo ìdílé mi. I need to be free. Mo fẹ́ wà ní ìtúsílẹ̀. Jesus deliver me. Jésù tú mi sílẹ̀. Prayer. Gbàdúrà. In the name of Jesus. In Jesus' name we are praying. Father, in Jesus' name. Almighty God, we thank you for the grace given to us to hear from you this morning. Lord, after hearing the message, we pray unto you the grace to depend on you, for us to overcome all the devices and the strategies of the devil, for us to live a victorious life. Father, grant us in the name of Jesus. I commit your servant whom you have used for us this morning. May the Lord continue to increase your anointing in Jesus' name. At the end of our journey, may we be victorious and live with Christ. In Jesus' name we are praying. Amen. As we sing from Failure Hymn number 42 from our CAC Gospel in Book. Failure Hymn number 42. Àwọn ìsìn yìí wá sí ìpamọ́ nígbà tí àwọn akọrin nínú ìwé onírúurú kejìlélógójì nínú ìwé òrèrè tìjọ Apostolic Kristi wa. Ọ̀rẹ́ kan ń bẹ tí ó fi ara kan ní ju ẹni lọ. Kò ṣọ̀rẹ́ bíi Jésù onírẹ̀lẹ̀, kò ṣọ̀rẹ́ bíi tirẹ̀, kò sóníṣègùn tó lè wẹ̀sẹ̀ wá sí, kò ṣọ̀rẹ́ bíi tirẹ̀. Ó sáré bí Jésù onírẹ̀lẹ̀.
ìwé wòlíì àìsáyà orí karùnléní-ogójì ẹsẹ̀ kejìléní-ogún kọjú sí mi yá sì gbà yín là gbogbo òpin ayé torí èmi ni Ọlọ́run sí ẹlòmíràn. Don't forget to drop your offering into the account of the church. As you do that, God will continue to bless you. Now may the grace of our Lord Jesus Christ rest and abide with us now and forevermore in Jesus' name.